only the northerners that can work with the Jaw people. We cannot work with the Yoruba people. They are betrayers to us. As I am today, from today, I will work and form alliance with the North and to crush all of the opposition. Because those who hate us, whatever we do for them does not mean anything to them. Whatever Jaw people do to them does not mean anything to them. Asari Dokubo ń bínú o, ó lóun kò tún yẹ báyìí ran Yorùbá ṣe mọ́ nítorí ọ̀dàlẹ̀ pọ́nbélé ni wọ́n ń ṣe. Fídíò kan náà ni ó wà lórí ẹ̀rọ ayélujára láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn èyí tó ṣe àfihàn Alhaji Mujahidi Asari Dokubo, ọ̀kan nínú àwọn àjàǹgbara ọmọ ìjọ níbi tí ó ti ń tú bí ejò, ó ti ń sọ sókè bẹ́ẹ̀ náà ni ó ń fojú gbà á. Àwọn tó sì wo fídíò yìí labala gbẹnugbẹnu lórí ẹ̀rọ ayélujára ìyẹn comment section ti sọ pé ààrẹ Bọ́lá Tinubu gan ni ó mọ ọkùnrin yìí bínú gidigidi tó fi ń pe ìran ọmọ odù tó dá ìwà ní ọ̀dàlẹ̀ pọ́nbélé tí wọn kò ṣe bá ṣe rárá. Asari Dokubo nínú ọ̀rọ̀ ẹ̀ sọ pé òun tọrọ àforíjì lọ́wọ́ àwọn bàbá àwọn tí wọ́n ti ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn Hausa nígbà kan rí. Ó ní báwọn aṣáájú wa nílẹ̀ ìjọ ti darapọ̀ mọ́ Hausa nígbà kan wọn kò ṣe àṣẹ rárá o. Ní báyìí àwa náà gẹ́gẹ́ bí ọ̀dọ́ àṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọmọ Hausa bó ṣe ń bá ọ̀rọ̀ ń bọ̀ nìyẹn o. Bẹ́ẹ̀ ni àwọn eruku tó kó ṣòdì bá pariwo lẹ́ẹ̀kan náà níbi tí ẹ̀gún ti gùn náà nìyẹn o. Ohun tó sì fìbínú sọ ni pé bí mo ti ṣe wà yìí láti òní yìí lọ sẹ́ẹ̀ àmọ́ Hausa ni mo máa ṣẹ́ fún tán láti ilẹ̀ dé àpò mọ́ wọn. a ó sì yọ dojú ẹnikẹ́ni tó bá dún nípò alátakò wọn lulẹ̀. àjọ máa dojú àwọn alátakò wọn bolẹ̀ ní gbogbo àwọn tí a ṣẹ́ fún tẹ́lẹ̀ kò sí ìkọ̀rẹ́ báyìí tí wọ́n sọ fún wa o. Bẹ́ẹ̀ ni ìlàkàkà wa kò ní ìtumọ̀ kan báyìí sí wọn. Ìkéde yìí gbogbo ilẹ̀ ìjọba máa ń mú lọ o. A máa pe àwọn alára wa tó ń ti àwọn ajírò èèyàn ìjọ pípé láti àsìkò yìí lọ ìran Hausa ni àwọn ọmọ ìjọ yóò máa ṣẹ́ fún, àwọn làwọn ń bá lọ báyìí. àwa kò lè máa báwọn Yorùbá ṣe mọ́ o nítorí ọ̀dàlẹ̀ pọ́nbélé ni wọ́n ń ṣe sí àwa èèyàn ìjọ. A kò ní bá wọn ṣe mọ́. Èyí tí wọ́n dà wá tó gẹ́ àti fi ẹ̀mí wa wéwu fún wọn, a ti dìbò fún wọn, ṣùgbọ́n níṣe ni wọ́n dà wá tí a kò sí rí nǹkan báyìí pàtó ń bọ̀ nínú àjọṣepọ̀ wa pẹ̀lú wọn. Ọmọ Hausa ni àwa ń bá lọ o. A ó sì yọ dójú ti àwọn alátakò tó bá gbémú sí wọn ni bó ti ṣe sọ nìyẹn o. Láwọn èèyàn lábala comment section bá sọ pé ohun tí eléyìí jọ ni pé nǹkan kò ṣe rere mọ́ láàrin òun àti Bọ́lá Tinubu Àkànbí ọmọ olódòdẹ ẹni tí ṣe ààrẹ Nàìjíríà ni. Wọ́n ní ṣáájú àsìkò yìí ọ̀kan lára àwọn alátìlẹyìn Bọ́lá Tinubu ni ọkùnrin ọmọ ìjọ yìí ń ṣe o. Àti pé lásìkò ìpolongo ìbò ọkọ̀ Olúrẹ̀mí wọ́n ní Asari Dokubo jáde tán ni o. Bí nǹkan ṣe wá lórílẹ̀-èdè yìí lónìí níbi tí ariwo ohun ìbò sí ibi àti ọ̀rọ̀ owó ṣe gba gbogbo ilẹ̀ kílẹ̀ kan, wọ́n ní bóyá nǹkan ni ó ń bí ọkùnrin nínú o àtàwọn àdéhùn míì tó ṣeéṣe kó ti yẹ̀bá láàrin àwọn méjèèjì tó Asari Dokubo ti wí o. Ohun táwọn èèyàn sì ń sọ lọ́rùn ni pé ojú rèé ìran rèé fíìmù ni o, kájọ máa wò ó lọ ní Nàìjíríà. Èmi làkọ́ndé àlóyìn lóhùn àgbà kí àkọ́ndé Paramount King of Music. Nǹkan yàtọ̀ sí nǹkan ìran máa jùlọ lọ. Nǹkan yàtọ̀ sí nǹkan ìran máa jùlọ lọ. Keep watching Alore TV. Alore TV ẹ máa wò. Mo tún wá fẹ́ tajà, mo fẹ́ polówó, mo tún wá fẹ́ ṣe lórí òwò ẹni, mo fẹ́ gbé rẹ̀ síta, mo fẹ́ kọ́ bó ṣe lọ, mo fẹ́ ṣe ìyàwó, mo fẹ́ ṣe kòmọ̀, mo fẹ́ ṣòkú àgbà. Mo tó bá fẹ́ wé Alore TV, máa ń fi ẹ̀dẹ́bẹ̀ kẹlẹ̀lẹ̀. Nǹkan yàtọ̀ sí nǹkan, ìran yàtọ̀ sí ìran. Alore TV. Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.